A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ẹ̀rọ amúnáwá orílẹ̀-èdè National Grid ni a gbọ́ wípé ó tún ti daṣẹ́ sílẹ̀ fún ìgbà kẹta láàrin ọ̀sẹ̀ kan, tí ó sọ àpapọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè sí inú òkùnkùn birimùbirimù. Àkọọ́lẹ̀ láti orí ẹ̀rọ ṣe àfihàn wípé lówùúrọ̀ òní ní déédéé agogo 8:16 ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Gbogbo iléeṣẹ́ apínnáká 22 orílẹ̀-èdè ni ó dẹnukọlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ìdẹnukọlẹ̀ yìí jẹ́ ìgbà kẹjọ láàrin ọdún 2024, ìgbésẹ̀ tí ó ti sọ ẹ̀ka agbára sínú ìdààmú. Èyí ń wáyé bí iléeṣẹ́ apínnáká Transmission Company of Nigeria (TCN) ṣe dá ẹ̀bi ìjákulẹ̀ ìyíru ìdúgbàmù transformer tí ó wáyé ní 330 kV Jebba. Wọ́n ní lọ́gán ni ẹ̀rọ tó ń dáàbò bò ó bọ́ sójú iṣẹ́ láti dènà kí iná má bàa ṣẹ́yọ tí ó lè túbọ̀ ba ẹ̀rọ amúnáwá jẹ́. Alukoro TCN Ìyáàfin Ndidi Mba ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde, bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ìjákulẹ̀ ráńpẹ́. Wọ́n ní ìgbésẹ̀ ẹ̀rọ ìdáàbòbò ni ó yọrí sí ìjákulẹ̀ ráńpẹ́ tí ó wáyé lówùúrọ̀ òní lára National Grid. Wọ́n ní àwọn amójú ẹ̀rọ ti yanjú gbogbo ìṣòro tí ó tẹ̀yìn rẹ̀ yọ, bẹ́ẹ̀ ni wọ́n ti ń tan iná padà káàkiri gbogbo ẹ̀ka wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ti kéde ìṣekúpa afurasí ajínigbé méjì nígbà tí wọ́n lọ ṣe ìkọlù sí ibi kọ́lọ́fín wọn ní Ọjọ́bọ̀. Ìkọlù tí ó wáyé ní Nọ̀pà-Nike, ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn Enugu, ni ó yọrí sí àgbàkalẹ̀ ẹni wọ́n jí gbé. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá Daniel Ndukwe ṣe ṣàlàyé, ikọ̀ ọlọ́pàá Anti-Kidnapping Distress Response and Special Intervention Squads ìtanilólobó ni ikọ̀ ọlọ́pàá wọ̀nyí gùnlé tí wọ́n fi ya wọ ibi kọ́lọ́fín àwọn ajínigbé. Bí àwọn ajínigbé ṣe dá wọn lóhùn pẹ̀lú ìró ìbọn. Níbi ìfijúrinjú ni wọ́n ti mú méjì nínú ajínigbé balẹ̀ tí àwọn yòókù gbági pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára. Ndukwe fi kún un wípé iléeṣẹ́ ọlọ́pàá ń lépa àwọn oníwà ọ̀daràn kí ó sì yé wọn wípé ìpínlẹ̀ Enugu kò ní gbà wọ́n pẹ̀lú iṣẹ́ láabi wọn. Ẹni wọ́n jí gbé yìí ni wọ́n ṣe ìdánimọ̀ rẹ̀ sí PA alẹ́nulọ́rọ̀ kan láàrin ìlú tí ẹgbẹ́ ajínigbé jí ní ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2024 lójúnà Ekulu, ìpínlẹ̀ Enugu. 40 mílíọ̀nù ni àwọn ajínigbé yìí ń béèrè kí ó tó lè gba ìyọ̀ǹda. Wọ́n ní àwọn ẹgbẹ́ yìí ni ó ti ń lọ́wọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìwà ajínigbé tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn láàrin agbègbè Enugu. Ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n ti mú síwájú àkókò yìí tí wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ ní ilé-ẹjọ́. Láti ìgbà náà ni ìjọba ìpínlẹ̀ Enugu ti wó ilé tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi wọn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti gbógun ti ìwà ọ̀daràn láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Delta ti sọ wípé àwọn kò ní dá aráàlú dá bùkátà wọn lórí ẹ̀kún omi bí omi ṣe ń pọ̀ sí i ní àwọn agbègbè tí ó súnmọ́ ibi omi. Bákan náà ni ìjọba ké sí àwọn wọ̀nyí kí wọ́n tètè fi agbègbè sílẹ̀ lọ ibi ọ̀gbẹlẹ̀ láti dènà ìjàmbá omíyalé, pàápàá jùlọ bí ìjọba ṣe ti pèsè ibi ìpàgọ́ ní agbègbè tí ó súnmọ́ wọn. Akọ̀wé àgbà fún gómìnà Sheriff Oborevwori Festus Ahon ni ó sọ àsọdájú yìí lónìí ọjọ́ Àbámẹ́ta nígbà tí ó ń jíyìn lórí ẹ̀kún omi ní ìlú Asaba, ìpínlẹ̀ Delta. Ahọ́n ní ojúṣe ìjọba ni láti rí i dájú wípé gbogbo olùgbé ìpínlẹ̀ ni wọ́n mójútó gẹ́gẹ́ bí ó ti wà nínú ìlànà ìṣèjọba. Ó ní lọ́gán tí àwọn gba ìkìlọ̀ lórí ẹ̀kún omi tí ó ṣeéṣe kí ó wáyé ní oníṣẹ́ àṣekára gómìnà gbé ìgbìmọ̀ dìde láti ṣe àmójútó ẹ̀kún omi tí akọ̀wé ìjọba Kingsley Emu darí. Lọ́gán ni ìgbìmọ̀ yìí bọ́ sójú iṣẹ́, wọ́n sì ti ń ṣe ìtanilólobó fún àwọn olùgbé agbègbè tí ẹ̀kún omi wọ́pọ̀ sí láti lè tètè kúrò
bọ́ sí apá òkè níbi tí ó pamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì CFR Ọlọ́fin Àdìmúlà tí í ṣe Ọọ̀ni 51 Ilé-Ifẹ̀ fún kú oríire ọjọ́ ìbí rẹ̀. Nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ ni ààrẹ ti gbóríyìn fún akitiyan àti ọgbọ́n àgbà tí Ọọ̀ni ń lò láti ìgbà tí ó ti gun àpèrè lẹ́ni ọdún 41. Ó ní ẹni ọ̀wọ̀ yìí ti kó ipa ribiribi láti pa àṣà ilẹ̀ Yorùbá mọ́. Àwọn èèyàn jàǹkàn-jàǹkàn láwùjọ náà darapọ̀ mọ́ ààrẹ láti gba àdúrà ẹ̀mí gígùn àti àlàáfíà lórí àpèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Jigawa ti jáwé gbélé oníkíákíá immediate suspension fún kọmíṣánná ìpínlẹ̀ lórí àkànṣe Auwala Sankara lórí ẹ̀sùn wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ìyáálé ilé kan nínú ilé àkọ́kù. Akọ̀wé SSG fún gómìnà Mallam Umar Namadi ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. SSG ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti rí ààyè ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ẹ̀sùn kí wọ́n lè rí i dájú wípé wọ́n ṣe ìgbélárugẹ ìwà mímọ́ ìṣèjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Principal Abuja Rehabilitation Center Bala Soho Musa ni a gbọ́ wípé àwọn tí ẹnikẹ́ni kò tí ì lè ṣe ìdánimọ̀ wọn ṣekú pa. Musa tí gbogbo ènìyàn mọ̀ sí Comrade ni wọ́n ṣàdédé bá òkú rẹ̀ lálẹ́ àná nínú ọgbà tí ó wà ní ìlú Kushiko, ìjọba ìbílẹ̀ Council Buhari, ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé ìjọba agbègbè ilé ìjọba Federal Capital Territory Administration FCTA ni ó kọ́kọ́ ṣe ìdásílẹ̀ iléèwé yìí fún ìmọ̀ lórí iṣẹ́ ọwọ́ fún àwọn alágbe àti àwọn mìíràn tí wọ́n bá fi ọwọ́ ṣìkún òfin mú fún oríṣiríṣi ìwà ìpáǹle. Ẹnìkan tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé wọ́n bá òkú olóògbé yìí nílẹ̀ pẹ̀lú wíwúṣíà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bákan náà ni wọ́n bá àpólà igi tí wọ́n fura wípé wọ́n fọ́ mọ́ lórí ní ẹ̀gbẹ́ rẹ̀, ṣùgbọ́n wọn kò rí méjì nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Alukoro ọlọ́pàá ẹ̀ka Buhari CSP Babayọlá Mohammed fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀rẹ́ àti kékeré olóògbé olórin Mohbad Ibrahim Owódùnní tí gbogbo ènìyàn mọ̀ sí Primeboy ti wọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n tẹ ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ lójú mọ́lẹ̀. Ẹ̀sùn yìí ni wọ́n pè sí ilé-ẹjọ́ gíga Ìkòyí ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2024. Ìròyìn jábọ̀ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kéde wíwá Primeboy ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2023 látàrí bí ó ṣe kọ̀ àti jẹ́ ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí i lórí ìwádìí ikú Mohbad. Lẹ́yìn ìkéde yìí ni Primeboy jọ̀wọ́ ara rẹ̀ ní ọjọ́ kejì, ṣùgbọ́n nínú àtẹ̀jáde agbẹjọ́rò rẹ̀ Akínpẹ̀lú Ògúnbọ́nà ní Ọjọ́bọ̀ ọjọ́ 17 oṣù kẹwàá ni Primeboy ti ń béèrè fún àṣẹ ilé-ẹjọ́ wípé kí ọlọ́pàá yọ orúkọ rẹ̀ kúrò nínú àkọọ́lẹ̀ orúkọ àwọn tí wọ́n ń wá, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí tàpá sí ẹ̀tọ́ òun gẹ́gẹ́ bí ènìyàn àti ọmọ orílẹ̀-èdè. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Primeboy lérí àti pé ẹ̀sùn tako ìyá Mohbad Abọ́sẹ̀dé Adéyẹmọ Alọ́ba fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.